ti ṣe jẹ. Ṣé kí n kúkú wọlé nsọ? Ẹ kàn bẹ díẹ̀ màá sì padà wá gbọ́ sórí dáadáa. Ṣòro Eegunleti yẹn. Mo ṣàǹgó mo ń wo wọ́n pè pé ká Kúnlé AFOD mọ̀ tó rí àbó nǹkan. Bàbá mi o. Bàbá mi o. Ṣé dáadáa ni? Ló sì jẹ́ pé bíi tokolo fáwọn ìdọ́kọ̀ máa ṣe àdúrà rẹ̀. As an elderly man in the community, I met him settling a conflict. So I gave him some time to do the needful. So after settling them, he came back to me. Ẹ wò àálà náà lágbára ọlọ. Mo ń lọ Ìbàdàn ni. Ṣé o tí ì lọ Ìbàdàn láti jọ ẹ̀? Mo lọ mo ti padà mo tún ń lọ báyìí náà. So kí n ti gbé yín dání. Mo wá ń wọ̀nà tó yá. Pé ṣé Abẹ́òkúta ló máa yá ni àbí lọ gba pápá. Pápá wo? Bọ́ọ̀ tí ìparí pápá dé Pápá lọ bo. Not that I was trying to reject the yam Baba gave me, but actually I was fasting. And you know, I have to obey God. Ojoojúmọ́. 50,000. AFOD ní ojoojúmọ́. Ọdún ní ìwọ̀n yìí. Ojú ò ní tí ọ. Àbísà. Ò ní wówó tì. Mo ti sọ ń jọ sí mo ní àwọn kánígbórí ìtẹ́ yọrí ọlá. Àwọn èrè àgbórí àbàtà yọnu yìí. Àgbàdo abẹ́ẹ̀tì àbàrà wẹ́wẹ́ bí èjì. Adífáfólúndọ́lọ́ ọmọ ọ̀rágbèjì. Adífáfólúndọ́lọ́ ọmọ aṣọ òṣàláwẹ̀. Ìwẹ̀ kan olúwẹ̀ la fi mólújọba oṣù ilé ìbomi ìṣọ̀tà àjẹ́ ilé ìbomi ìṣọ̀tà ìlà máa bẹ̀rẹ̀ fún yá gbogbo ọ̀tá rẹ lomi ó gbé lọ Ọlọ́run. Ẹ mọ orúkọ ọmọ mi omi ni. Ààrẹ rẹ ọmọ rẹ ń jó mi èmi ń jó mi lání òǹjẹ́ Kúnlé èmi náà ń jẹ́ Kúnlé. Fáìdàdì ẹnìkan ní bèrè ìtàn Eegunleti yẹn lọ́wọ́ yín. Báwo lè Eegunleti ṣe jẹ́? Ṣé kí n kúkú wọlé nsọ? Ẹ kàn bẹ díẹ̀ màá sì padà wá gbọ́ sórí dáadáa. Ṣòro Eegunleti yẹn ẹ̀gbọ́n mi kan ní jẹ́ bẹ́ẹ̀. Oyin eégún bàbá wa bá wọn wá torí eégún bàbá wa alápàsílẹ̀ léegun bàbá tó bí mi. Eégún bàbá bẹ́ẹ̀ náà sì ojú ogun náà ti gbé èrè eégún yẹn wálé torí wọ́n gbìyànjú láti ṣèǹjẹ pé kó tiẹ̀ tó jẹ́ kó rẹ́rìn wọ́n ṣèǹjẹ olóhùn kan ó ní ìtẹ́gbé láti ojú ogun yẹn gan ló ní fẹ́ máa lò. So tí ọba ti wá jáde gbogbo aboyún kankan tó bá ti rí àníyà ó ṣoríire láyọ̀ lóbi o àti ò bá ìbímọ wọn ní kó bá wọn wọ́ ọmọ akíní kankan a ní ní wò ìyá àmọ̀dún ọmọ ló gbé wá kí mi. So tí bàbá bá ti wá ń ṣọdún wọ́n máa tó àgbo ẹ̀dìẹ lọ bẹ́ẹ̀rẹ̀ ni láti bí ìlọ àìmọye kìíní wọ́n máa dáná mọ́ínmọ́ín àkàrà. So ẹni tá a wá ń wí yìí ó wá jẹ́ fíktìmù ìyá ẹ̀ jẹ́ fíktìmù kan náà tó ń wọ́mọ. So nígbà tí ìyá rẹ̀ wá dé kí wọ́n ṣe ẹ̀sùrè fún un nítorí bàbá wa ń yíwọ́ padà wọ́n tó ṣiṣẹ́ fún un. So ọdún yẹn ló wá bí ẹni tí mo pè lẹ́gbàá mi òun jù mí lọ mo bèbè lè sọ̀tàn mi náà sọ fún mi ni bàbá tó bí mi sọ bẹ́tẹ̀ lè rí kẹ́ ló jù mí lọ mo làbùdù lọ. So ibẹ̀ ni wọ́n ti wá gbọ́ mi yà pé ọmọdé ní òun ó bì léṣì òun lòun ti bí yóò kẹ́ sọ lórúkọ wọn bá fún ní Eegunleti. So orúkọ yẹn tí mo wá gbọ́ èmi náà dẹ́ wà interested nínú ìbílẹ̀ bẹ́ẹ̀ so mo wá modify ẹ̀ kó ṣe jẹ́ mi. Bẹ́ẹ̀ ṣáṣe lò jẹ́ fi wá fi ṣe eré kan nítorí eré yẹn kẹrẹ mo wo
tó lọ lóyìnbó tó dé sáláwọ̀ ṣẹ́gun mọ́ àbókọ́. ó ní ojú oró ni táìtù tí mo fẹ́ gbà. ṣẹ́ni ìtàn pọ̀ mo sọ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí bá ti ń wá báyìí màmá gba àwọn nọ́lẹ̀. ọlọ́run ó sì máa fún wa àwa náà ló máa bá ìwọ ló máa lè wá ikọ́ bá láì di kẹ́ ìdí àjà kó má dùn irọ́ ni gbogbo ẹni bá pé bó ṣe ń ṣe yìí ó ń bí òun nú má jẹ̀ ń bẹ̀ iṣẹ́ tọ́lọ́run ó ṣe fún ọlọ́run mọ̀. ó ṣe o. It was a nice time with Baba Omilani, so my movement is straight to Ibadan, but on Google Map it's giving me 3 hours plus. I have to find a shorter route, but I don't think there's any shorter route than this one that the map is giving to me. All right, thank you, Baba. Ọjọ́ mi ọjọ́ rẹ̀, ká pàdé láyọ̀. Movement, this place is far.